Ipò olórí jẹ́ ipò ńlá tí aṣojú rere ti ń fi àpẹẹrẹ rere lélẹ̀ fún àwọn tí ó bá kó sòdí láti máa tẹ̀lé. Ó sì ṣe pàtàkì kí olórí tó bá pójú wọn jẹ́ ẹnìkan tó ṣe é fọkàn tán, olódodo, ọmọlúwàbí àti ẹni tí ó máa ń mú ìlérí rẹ̀ ṣẹ. Gbogbo àwọn ìṣe àti ìhùwàsí wọ̀nyí ni a lè sọ pẹ̀lú ìgboyà pé gómìnà Ìbíkúnlé Amósùn ní lọ́wọ́. Gómìnà Ìbíkúnlé Amósùn jẹ́ ẹnìkan tí ó ń fi àwòkọ́ṣe rere lélẹ̀ fún ìlọsíwájú àti ìṣàtúnṣe ìpínlẹ̀ Ògùn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí àwọn nǹkan ti dẹnu kọlẹ̀ níbẹ̀. Pẹ̀lú ìfọkàntán pé ẹni yìí ló lè mú àtúnṣe tí wọ́n ń fẹ́ wá àti wípé ní pàápàá jùlọ òun ló lè mú àwọn ìlérí tó ṣe fún wọn lásìkò ìpolongo ìbò ṣẹ. Àwọn aráàlú ìpínlẹ̀ Ògùn dìbò yan gómìnà Ìbíkúnlé Amósùn sí ọ́fíìsì láti tukọ̀ ìpínlẹ̀ Ògùn fún ọdún 4. Nígbà tí wọ́n ń ṣe ìbúra fún lọ́jọ́ 29 oṣù karùn-ún ọdún 2011, gómìnà Amósùn mẹ́nubà àwọn ètò pàtàkì 5 ìjọba rẹ̀ láti mú àfojúsùn rẹ̀ láti ṣàtúnṣe àti àtúntò ìpínlẹ̀ Ògùn ṣẹ. Àwọn ètò pàtàkì 5 náà nìwọ̀nyí: ìpèsè ìmọ̀ ẹ̀kọ́ tó péye, ìpèsè ètò ìlera tó jọjú, ìgbélárugẹ ètò ọ̀gbìn àti àwọn ilé-iṣẹ́ ńláńlá, ìpèsè ilégbèé àti ìṣàtúnṣe àwọn ìlú ńláńlá, ètò ìdàgbàsókè àwọn ìgbèríko, ìpèsè ohun amúlùdùn àti ìpèsè iṣẹ́. Gómìnà Ìbíkúnlé Amósùn ṣèlérí láti ṣàtúnṣe bí nǹkan ṣe rí àti láti mú ìgbé ayé rọrùn sí fún àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn. Agbára Olúwa ká tó rí bí oṣù 6 sọdún kan ìyàtọ̀ àbá Ògùn State ní ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀ ni o, ètò ìṣúná ni o, iṣẹ́ ìlera ni o, iṣẹ́ ti ẹ̀kọ́ ni o. Ẹ rí wípé a máa padà sí ẹsẹ̀ àárọ̀. Gómìnà Ìbíkúnlé Amósùn bẹ̀rẹ̀ ìràpadà ògo ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ògùn pẹ̀lú àwọn ìgbésẹ̀ akin lóríṣiríṣi. Sísan gbèsè owó tí ìjọba àná jẹ àwọn ilé ẹ̀kọ́ ńláńlá, sísan gbèsè owó ìdánwò àṣejáde àwọn akẹ́kọ̀ọ́ ilé ìwé girama fún ọdún 2010 àti 2011 tí ìjọba àná jẹ sílẹ̀ àti sísan owó ti ọdún 2012. Ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún gbogbo ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama. Àtúnṣe àti àtúnkọ́ 100 ilé ẹ̀kọ́ girama. Àtúnkọ́ àwọn yàrá ìkẹ́kọ̀ọ́ tó ti dàlàpà láwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ṣíṣe ìfilọ́lẹ̀ kíkọ́ ilé ẹ̀kọ́ ìgbàlódé sí àwọn ẹkùn ìdìbò mẹ́tẹ̀ẹ̀ta ní ìpínlẹ̀ yìí. Iṣẹ́ àtúnṣe ilé ìwé cooperative school tó wà ní Ìjẹ̀jà. Ìpèsè àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́. Rírà àti pínpín àwọn ìwé ìkẹ́kọ̀ọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama. Pínpín àwọn àpò àpamọ́wọ́ ìkówèésí fún gbogbo ọmọ ilé ìwé ìjọba. Ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi àti àgbéga lẹ́nu iṣẹ́ lóòrèkóòrè fún àwọn olùkọ́. Ṣíṣe àgbékalẹ̀ àwọn ètò ìgbógun ti ìṣòro àìnífẹ̀ẹ́ sí ìwé kíkà láàrin àwọn akẹ́kọ̀ọ́. A ò lè ròyìn àṣeyọrí ìjọba yìí tán o lórí ètò ẹ̀kọ́. Gbogbo eléyìí láàrin ọdún kan tó dórí àlééfà. A sì ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni o. Ọmọ Ògùn, iṣẹ́ yá. Láti wá rí wípé gbogbo àwọn àfojúsùn rẹ̀ yìí dòun, gómìnà Ìbíkúnlé Amósùn rí dájú wípé ó yan àwọn tó kájú òṣùwọ̀n lọ́kùnrin àti lóbìnrin sípò gẹ́gẹ́ bí àwọn ọmọ ìgbìmọ̀ rẹ̀ àti àwọn olùrànlọ́wọ́ tóun tolùdámọ̀ràn ìjọba rẹ̀ kí wọ́n lè jọ wa ọkọ̀ ìpínlẹ̀ Ògùn débùté ògo. I will discharge my duties and in accordance with the laws of the Federal Republic of Nigeria. And I will be faithful And bear true allegiance to the Federal Republic of Nigeria. That as Commissioner of the best of my ability. Láti ìgbà yìí wá ni wọ́n ti jọ ń ṣiṣẹ́ pọ̀ takuntakun láti rí wípé gbogbo àwọn ètò ìjọba yìí lọ́lọ́kan òjọ̀kan fún ìdàgbàsókè àwọn ará ìlú jẹ́ ṣíṣe láì fi falẹ̀ rárá. Ó ti wá pé ọdún kan gbáko báyìí tí iṣẹ́ ìṣàtúnṣe àti àtúntò ìpínlẹ̀ Ògùn ti bẹ̀rẹ̀, tí ó sì jẹ́ pé jákèjádò ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti ń jẹ àwọn àǹfààní ìjọba tó wà lóde yìí báyìí látàrí pé gbogbo àwọn ètò pàtàkì 5 ìjọba yìí ló ń rówó iṣẹ́ ìdàgbàsókè.
eléyìí tó ti wá mú àyípadà rere bá gbogbo ìjọba ìbílẹ̀ ogún tó wà ní ìpínlẹ̀ Ògùn tó sì jẹ́ pé kò sí lára ẹ̀ka ìdìbò mẹ́tẹ̀ẹ̀ta tó wà nípínlẹ̀ Ògùn tí ọwọ́ iṣẹ́ ìṣàtúnṣe kò tíì bà. Ipò tí gbogbo àwọn àgbègbè wọ̀nyí wà báyìí tún ṣe àfihàn gedegbe iṣẹ́ takuntakun ìjọba tó wà lóde láti mú ìrọ̀rùn bá tolórí tẹlẹ́mù. Pẹ̀lú gbogbo eléyìí, ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn kò ṣàìmọ̀ rírì pàtàkì àti rí i dájú pé àwọn ìjọba ìbílẹ̀ ní aṣojú tí wọ́n ní ìgbàgbọ́ nínú wọn. Eléyìí tí yóò jẹ́ agbẹnusọ fún wọn tí yóò sì rí i pé ìdàgbàsókè ń bá àwọn ìgbèríko wọn. Láàárín ọdún kan tí gómìnà yìí ti fi wà lórí àlééfà ní ìpínlẹ̀ Ògùn, wọ́n ṣiṣẹ́ nítùbí ìnùbí pẹ̀lú àwọn alága fìdíhẹ́ ní gbogbo àwọn ìjọba ìbílẹ̀ ogún tó wà ní ìpínlẹ̀ Ògùn, tí àwọn àjọṣepọ̀ yìí sì ń so ọ̀pọ̀lọpọ̀ èso rere pẹ̀lú àwọn iṣẹ́ ìdàgbàsókè lóríṣiríṣi tí wọ́n ti gbé ṣe ní àwọn ìjọba ìbílẹ̀ náà. Àmọ́ ṣá, pẹ̀lú gbogbo eléyìí, gómìnà Amósùn rí i pé ó ṣe pàtàkì láti ṣètò fún àwọn ará ìlú láti dìbò yan àwọn aṣojú wọn fún ipò alága ìjọba ìbílẹ̀ kó wá wọn gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè yìí ṣe sọ. Eléyìí náà tún ṣe pàtàkì fún àwọn alága wọ̀nyí láti tún lè fi kópa wọn lórí ìdàgbàsókè ìjọba ìbílẹ̀ wọn àti ìpínlẹ̀ Ògùn lápapọ̀. Nítorí bẹ́ẹ̀, lọ́jọ́ 21 oṣù keje ọdún 2012 ni àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn tú jáde ní gbogbo ìjọba ìbílẹ̀ ogún tó wà nípínlẹ̀ Ògùn láti wá dìbò yan aṣojú tí wọ́n nígbàgbọ́ pé yóò tún mú ìdàgbàsókè agbègbè wọn lókùnkúndùn. Gómìnà Ìbíkúnlé Amósùn àti aya rẹ̀ Ìyáàfin Olúfunṣọ́ Amósùn pẹ̀lú àwọn ọmọ ìgbìmọ̀ ìjọba yìí kan náà jáde wá sí ilé-ìwé Òwu African Church Central Nursery and Primary School Ìta Ìyálóde láti darapọ̀ mọ́ àwọn ará ìlú níbẹ̀ láti dìbò yan aṣojú wọn fún ìjọba ìbílẹ̀ Abẹ́òkúta North. Ètò àkọ́kọ́ ni àyẹ̀wò orúkọ àwọn olùdìbò wọ̀nyí. Gómìnà Amósùn lo àkókò náà láti tún sọ̀rọ̀ lórí pàtàkì ètò ọjọ́ náà ní pàápàá jùlọ fún àǹfààní ìdàgbàsókè àwọn ìgbèríko wa. This is the closest arm of government to the people. Councillors are those that will be waking up and sleeping with the people. They are the closest to them. They are the first to feel the presence of government. They are the people that will say that in my place. Of course, look, you just mentioned Imeko now. I'm not there. But once we have representative there, those are the closest. Ditto for the chairman. Ní kété tí ètò ìdìbò náà bẹ̀rẹ̀ ní gbogbo àwọn tó wà ní agbègbè yìí láti dìbò tò lọ́wọ̀ọ̀wọ́ sórí ìlà tí gómìnà àti aya rẹ̀ náà sì darapọ̀ mọ́ wọn láti ṣe ojúṣe wọn. We are not to show it. Àwọn òṣìṣẹ́ elétò ìdìbò ní ìpínlẹ̀ Ògùn àti àwọn agbófinró náà wà níkàlẹ̀ láti rí i dájú pé ètò náà lọ lẹ́sẹẹsẹ láìsí ìdíwọ́ kankan. Gómìnà Ìbíkúnlé Amósùn lo àsìkò náà láti tún fi rán àwọn èèyàn létí pé ìjọba òun kò ní káàárẹ̀ láti rí i wípé ó mú àyípadà rere bá ìpínlẹ̀ Ògùn.
God willing, this time next year, you can count, you will begin to see that, oh, we now have 1, 2, 3, 4, 5 of good roads, 6 laners, some even more than 6 lane, with flyover, with a full complement of maybe overhead pedestrian bridges, if and when we think it's necessary to protect the life of our people. So in this area of education, we are not doing anything less. Health, all the facets, all the 5 cardinal programs, we are religiously pursuing them. Lẹ́yìn tí wọ́n ti dìbò tán, gbogbo àwọn tó dìbò ni wọ́n tún dúró láti rí i dájú pé wọ́n ka ìbò wọn lójú wọn. ACN valid. ACN valid. ACN valid. ACN valid. Èsì ètò ìdìbò yìí ló gbé àwọn alága tuntun 20 jáde gẹ́gẹ́ bí alága fún gbogbo ìjọba ìbílẹ̀ 20 tó wà ní ìpínlẹ̀ Ògùn lábẹ́ àsíá ẹgbẹ́ ACN láti tukọ̀ àwọn ìjọba ìbílẹ̀ kó wa wọn. Nítorí náà, ní ọjọ́ 23 oṣù keje ọdún 2012, gbogbo àwọn tí ó gbégbá orókè níbi ètò ìdìbò yìí ló péjú pésẹ̀ sí ọ́fíìsì àjọ tó ń rí sí ètò ìdìbò ní ìpínlẹ̀ Ògùn láti gba ìwé ẹ̀rí wọn. Lẹ́yìn èyí ni ayẹyẹ ìbúra fún àwọn alága tuntun wọ̀nyí wá wáyé ní gbọ̀ngàn àṣà ìbílẹ̀ June 12 ní Kútọ̀ lábẹ́òkúta lọ́jọ́ ajé ọjọ́ 23 oṣù keje ọdún 2012. Àwọn èèyàn jàǹkànjàǹkàn àti àwọn ará ìlú ìpínlẹ̀ Ògùn lọ́kùnrin lóbìnrin ló péjú pésẹ̀ síbi ayẹyẹ ńlá yìí láti rí i dájú pé ọjọ́ ńlá yìí ṣojú wọn. Gbogbo àwọn alága tuntun náà ò gbẹ́yìn tí wọ́n sì dáyàtọ̀ gédéǹgbé pẹ̀lú àǹkó wọn fún ọjọ́ náà. Gómìnà Ìbíkúnlé Amósùn kọ́kọ́ lọ yíká láti kí gbogbo wọn kú oríire àṣeyọrí wọn níbi ètò ìdìbò náà. Gómìnà wọ́n bọ̀wọ́ lọ́wọ́ àwọn alága tuntun ní àwọn ìjọba ìbílẹ̀ ìpínlẹ̀ Ògùn. Lẹ́yìn tí wọ́n ti wá búra fún àwọn alága tuntun yìí tán ni gómìnà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìṣítí rẹ̀. Gómìnà Amósùn kí gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn fún ìfọwọ́sowọ́pọ̀ wọn àti bí wọ́n ṣe jáde dìbò yan àwọn aṣojú wọn ní ọjọ́ 21 oṣù keje ọdún 2012. Àwa tí a wá ní kíkí jù, àwa ni gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn rere tí gbogbo wa jáde níjọ́ Sátidé tó kọjá, akíyínkíyín o. Nínú ọ̀rọ̀ rẹ̀, gómìnà tún gbóríyìn fún àjọ tó ń rí sí ètò ìdìbò ní ìpínlẹ̀ Ògùn fún iṣẹ́ takuntakun wọn tó sì tún dúpẹ́ lọ́wọ́ àwọn alága fìdíhẹ́ fún àṣeyọrí wọn lásìkò tí wọ́n dìbò náà mú. Bákan náà ni gómìnà tún ké sí wọn láti má jẹ́ kó rẹ̀ wọ́n ní gbogbo ìgbà tí àsìkò bá yọ sílẹ̀ láti fi ṣiṣẹ́ sin ìpínlẹ̀ wọn. I thank the chairman and members of these caretaker committees for their contribution to the development of our dear state. I pray that God will be with you in all your future endeavors. But I must also be quick to remind you all that your tenure as caretaker committee chairman or members should not be the end of your contribution to the development of our dear state. Indeed, you must also be ever prepared because we will still have to call upon you in the nearest future to tap from your experience. Ó tún kí àwọn alága ìjọba ìbílẹ̀ titun kú oríire àṣeyọrí wọn tí ó sì tún rán wọn létí iṣẹ́ takuntakun tí ó wà níwájú wọn báyìí fún ìṣàtúnṣe ìpínlẹ̀ Ògùn. Lọ́tẹ̀ yìí a ti sọ pé a gbọ́dọ̀ fi ojú di aráàlú, àwọn náà ní agbára lọ́wọ́, ìbò yín ní agbára yín, ẹ̀yin lẹ mú wa tá a fi débi tá a wà yìí. A dẹ̀ ti ṣàlàyé fún wọn pé tá a tuntun máa bára wa sọ wípé bó tilẹ̀ jẹ́ pé ìjọba ti àwọn náà wọ́n ní òmìnira tí wọ́n tán lè fẹ́ fi ṣe iṣẹ́ tán fẹ́ ṣe, àfi kán ṣe kó jẹ́ pé ẹgbẹ́ wa ó máa gboríyìn o. So ní gbogbo ibikíbi tán bá wà, ẹ̀yin náà á rí i pé ìyàtọ̀ máa dé bá wa ń bẹ̀, wọ́n máa ṣe gbogbo márààrún tá à ń ṣe.
pẹ̀lú ìrọ̀rùn ni àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn ṣe wá ń lọ láti ibìkan sí èkejì báyìí o pẹ̀lú àwọn iṣẹ́ àtúnṣe lóríṣiríṣi láwọn ojú pópónà wa. ó lé ní 100 àwọn ojú pópónà wa tí ìjọba gómìnà Amosun ti ṣe àtúnṣe wọn tí wọ́n sì tún la àwọn tuntun mìíràn. lára wọn láti rí ojú pópónà Owódé sí Ìlaró, ojú àpàdé omi ti ọ̀nà MKO Abíọ́lá létí Ẹlẹ́mẹ̀, ojú pópónà Àṣérò, ojú pópónà ẹ̀rù wọn nílùú Ìjẹ̀bú Òde, afárá mọ́tò ti ìsàlẹ̀ Abẹ́sẹ̀, ojú ọ̀nà ilé olópọ́kú Evans State, ojú pópónà Ògèrè Rẹ́mọ, ojú pópónà ilé iṣẹ́ OGBC sí Oníkólóbó, ojú pópónà Ìdí-Àbà. àwọn iṣẹ́ àkànṣe àtúnṣe ojú pópónà Oǹdó nílùú Ìjẹ̀bú Òde tí ìjọba jogún lọ́wọ́ ìjọba àná, ojú ọ̀nà Kókà, afárá mọ́tò ọjà Gbàǹgbà, afárá mọ́tò ti Ọlọ́run ṣògo, ojú ọ̀nà Arìnlẹ́sẹ̀, ojú pópónà Sùúrùlérè, ọ̀nà mọ́ṣáláṣí Òwu, ojú pópónà ibùdó ìdáṣẹ́sílẹ̀, àtúnṣe àwọn ojú àgbàrá omi tí kò dára mọ́ tẹ́lẹ̀ àti líla àwọn tuntun mìíràn. sísọ ojú pópónà Ìbàdàn sí ìta Ẹ̀kọ́ sí Ṣòkòrè sí Tòtòrò di Oníbejì. pẹ̀lú ìpèsè àwọn ohun ìgbàlódé lóríṣiríṣi, àtúnṣe àti kíkọ́ àwọn ibùdókọ̀ tuntun. iṣẹ́ àtúnṣe ńlá ní ibùdókọ̀ Ṣàngó Ọ̀tà. iṣẹ́ àtúnṣe gbọ̀ngàn àṣà ìbílẹ̀ June 12. iṣẹ́ àtúnṣe àti àtúntò ìpínlẹ̀ Ògùn ti bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ báyìí o. ọmọ Ògùn iṣẹ́ yá. pẹ̀lú ayọ̀ àti ìdùnnú ni àwọn ará ìlú ìpínlẹ̀ Ògùn fi ṣàlàyé bí wọ́n ṣe dìbò yan àwọn aṣojú tuntun wọn yìí tí wọ́n sì tún mẹ́nuba àwọn àfojúsùn wọn fún àwọn alága tuntun wọ̀nyí. àwa ti mọ̀ wípé ṣáàmánì ó ṣe dáadáa nítorí tí bàbá bá ṣe dáadáa ọmọ á ṣe dáadáa ìdí tí a fi mọ̀ wípé ṣáàmánì á ṣe dáadáa. nǹkan tá à ń retí ni pé kó ṣe dáadáa fún wa kó ṣe ọ̀nà fún wa kó dẹ̀ ṣe iná fún wa àti omi so sukuu ọ̀fẹ́ gọ́vùnà ti ṣe fún wa kó dẹ̀ ṣe omi tá a máa lò àti iná kọ́rẹ́gúlà fún wa nǹkan tá a fẹ́ nìyẹn ká dẹ̀ gbé àlàáfíà kó dẹ̀ máa ṣe dáadáa pẹ̀lú aráàlú. gbogbo ìlànà tí gómìnà gbé kalẹ̀ àti gbà pé yóò tẹ̀lé olóko mẹ́rin ni o olóko márùn-ún ni o àti ká tún àdúgbò ṣe àti gbà pé yóò tẹ̀lé ọlọ́wọ́ á ti ràn án lọ́wọ́ á dẹ́mi ẹ̀ sí á dẹ́mi gómìnà sí á dá wàmí àwa náà sí gbogbo wa la bá jẹ àǹfààní ẹ̀. gbogbo bọ́ọ̀ tí pé ẹ̀rọ lọ o ààrò mi pọn á ṣe bọ́ọ̀ fún ọmọ tó ń ṣe ni nítorí ọmọ gẹ́gẹ́ bí Amosun ni náà ni Amosun ṣe mú ìbíkúnlẹ̀ Amosun Olúwa túbọ̀ ràn lọ́wọ́ Olúwa bá wa gbéga ìdààmú kò ní bá o á sì jèrè ọmọ ẹ̀ á ṣàṣeyọrí o ọdún 7 ló máa ṣe nítorí wípé ohun mèremère tá à ní ní Abẹ́òkúta ya òrírí rárá ó dẹ̀ ti yẹ ká ṣe ní nǹkan bíi 1974 tí wọn ò ṣe nígbà tí ó débẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí ṣe gbogbo títì kò dẹ̀ pẹ́kú sí ti Òkè Ṣòkòrì nìkan sí Tòtòrò àti Ìtàyàlóde o gbogbo olùpátá bẹ́ẹ̀ ni ó ṣe ó máa ṣe Ṣàpọ̀n Ìtòkù Àgọ́ọ̀bà Tókò lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí ní ẹnujẹ́ mẹ́ta yìí ó lọ sí Ìjàyè nígbà tí omi ń dààmú ó lọ ṣe gbogbo ẹ̀ iṣẹ́ takuntakun ló ṣe taari níbẹ̀ Olúwa bá wa bùkún á bá wa gbéga kò ní pàdé àgbákò ọdún 7 ló máa ṣe o. pẹ̀lú ètò ìdìbò àti ayẹyẹ ìbúra àwọn alága tuntun wọ̀nyí fún gbogbo ìjọba ìbílẹ̀ Ògùn tó wà ní ìpínlẹ̀ Ògùn yìí gbogbo ètò ti wá tò báyìí o fún ìṣàtúnṣe àti ìṣàtúntò ìpínlẹ̀ Ògùn. ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ni ìyọmọ ènìyàn gómìnà Ìbíkúnlé Amosun wí bẹ́ẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀ láàrin ọdún kan tó gorí àlééfà àyípadà láti bá gbogbo ẹ̀ka ètò lóríṣiríṣi nípìnlẹ̀ yìí pẹ̀lú àwọn ìgbékalẹ̀ ètò lóríṣiríṣi ìpèsè ààbò tó péye fún ẹ̀mí àti dúkìá àwọn ará ìlú pẹ̀lú rírà àti pínpín àwọn ọkọ̀ ńlá aláàbò arọ́bọn 13 àwọn ọkọ̀ aláàbò 125 èyí tó kún àwọn tí wọ́n ti rà tẹ́lẹ̀ ìpèsè àwọn èròjà ìbánisọ̀rọ̀ fún ètò ààbò tí ìgbàlódé pẹ̀lú oríṣiríṣi àwọn irinṣẹ́ ètò ààbò mìíràn kíkó àwọn agbófinró tó pọ̀ sí wá sí ìpínlẹ̀ Ògùn ìfilọ́lọ̀ àwọn ikọ̀ agbófinró Operation Mesa àti ikọ̀ agbófinró ayárabíàṣá kíkún àwọn ikọ̀ ojúlá kan fi sọrí lọ́wọ́ ìfilọ́lọ̀ ìrànwọ́ owó fún ètò ààbò náà ọwọ́ tó bá dilẹ̀ màlẹ́sù ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ ìdí nìyí tí gómìnà Ìbíkúnlé Amosun ṣe mú ìpèsè iṣẹ́ fún àwọn tí kò níṣẹ́ lọ́wọ́ lọ́kùnkúndùn o ètò ìgbanisíṣẹ́ ń lọ lọ́wọ́ ní pẹrẹwu ó lé ní 11,000 tí ìjọba ti gbà síṣẹ́ kan tàbí òmíràn báyìí o ṣíṣètò fún 1,000 àwọn ọ̀dọ́ láti jẹ àǹfààní owó ẹ̀yáwó bílíọ̀nù kan náírà ṣíṣètò ìdánilẹ́kọ̀ọ́ fún 1,000 àti 200 àwọn akẹ́kọ̀ọ́ jáde tí kò níṣẹ́ lọ́wọ́ láti fi kọ́ wọn ní iṣẹ́ ọwọ́ lóríṣiríṣi pípèsè àwọn irinṣẹ́ lóríṣiríṣi àti 15,000 náírà fún ọ̀kọ̀ọ̀kan àwọn ọ̀dọ́ wọ̀nyí láti fi lọ dá iṣẹ́ ara wọn sílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóòótọ́ àti lódodo òbí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni gómìnà Ìbíkúnlé Amosun o ètò àti wa ọkọ̀ ìpínlẹ̀ Ògùn dé èbúté ògo ti bẹ̀rẹ̀ báyìí o ọmọ Ògùn iṣẹ́ yá.
ní ọjọ́ 23 oṣù kejì ọdún 2012 ní ikọ̀ aláṣẹ iléeṣẹ́ Parker Associates Global Company ṣàbẹ̀wò sí gómìnà ìpínlẹ̀ Ògùn Sẹ́nẹ́tọ̀ Ìbíkúnlé Amósùn lọ́fíìsì rẹ̀. Àfojúsùn àbẹ̀wò náà ni láti gbé àbá fún ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ tí yóò máa kọ́ni nípa iṣẹ́ oko sílẹ̀ sí ìpínlẹ̀ Ògùn. Nínú ọ̀rọ̀ rẹ̀, aláṣẹ iléeṣẹ́ náà ṣàlàyé àwọn àǹfààní lóríṣiríṣi tí ìpínlẹ̀ Ògùn yóò rí pẹ̀lú ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí. It is a program that we are ready and able to implement in this region. It is a pilot program and a first. It will also be an academy which will offer proprietary technology through mobile cell phone use, providing continuing education units for youth and farmers. It is a program that will increase yield per hectare. It will increase mechanization intensity. It will enhance and enable cooperatives with increased capacity. It will provide knowledge about access to capital for women and youth. Iṣẹ́ àkànṣe náà tí yóò tún pèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ yóò tún ṣe ìgbélárugẹ à ń tajà sókè òkun tí ó sì tún wà lábẹ́ àwọn ètò pàtàkì ìjọba ìpínlẹ̀ Ògùn. Ikọ̀ náà tún ṣe àfihàn bí ilé ẹ̀kọ́ náà yóò ṣe rí tí wọ́n bá parí rẹ̀ tán. And we're going to show the various elevations. Mr. Olaf Meduro will talk just a few minutes about the building. Good morning, Your Excellency. The building. The building has, like I said, national 50 years. Nígbà tí ó ń sọ̀rọ̀, gómìnà ìpínlẹ̀ Ògùn Sẹ́nẹ́tọ̀ Ìbíkúnlé Amósùn mẹ́nubà àwọn ohun àlùmọ́nì àti àdáyébá mèremère tó wà nípínlẹ̀ Ògùn àti bí ilé ẹ̀kọ́ tuntun yìí ṣe pàtàkì sí fún ìpínlẹ̀ yìí. Once in Ogun State, agriculture has been the mainstay, the thing that has defined us. Indeed, in the 60s, even 50s, 60s, up to probably 70s, it was agriculture that was used by our forebears to transform our economy, really. But somehow, because of the advent of oil, people somehow they now give less attention to agriculture, which of course it's been acknowledged world over that is one area, that one sector that one will employ, will feed us, and will enhance our economy if well handled, particularly with all the value chains that agriculture presents. Bákan náà ni gómìnà fi dá ẹ̀kọ́ náà lójú pé ìjọba ìpínlẹ̀ Ògùn yóò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn láti rí wípé àfojúsùn ilé-iṣẹ́ náà dòun. Any other thing that we need from us, we will be more than willing to quickly make that available to you so that we can have this academy in place quickly, because I know that even beyond all of those benefits that you listed, there will even be some more when and if we have this here in Ogun State. Fún ìbéèrè tàbí àlàyé, ẹ kọ̀wé sí orí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó wà lójú ìwòran yín yìí, tàbí sí orí ímeèlì wa tí ẹ̀ ń wò yìí. Ọmọ Ògùn, Ìṣẹ̀yà.